Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, láti ń gbóhùn sáfẹ́fẹ́, láti ń dábìí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Nílé lóko lẹ́yìn odi mo kí yín lórúkọ bàbá Gbàgede Ìmọ̀ tí wọ́n jẹ́ kí wá ìkànnì tí a wà yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá gbọ́ tuntun o. Wọ́n ní olóyè Sunday Igboho, bàbá wa Banji Akintoye àti àwọn ọmọ Yorùbá kan wọ́n ní wọ́n ti lọ gba owó lọ́wọ́ Tinubu láti panumọ́ lórí ọ̀nà àti dé ilẹ̀ ìlérí. Ọ̀rọ̀ yìí lágbára, ṣé lóòótọ́ ni àbí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an? Àwọn wo ni wọ́n ń gbèrò yín lè káàkiri? Ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní èní kẹ́ lè mọ̀ wípé àwa Yorùbá nǹkan ṣe wá o, nǹkan ṣe wá látàrí àwọn nǹkan kan èyí tí àwọn èèyàn ń gbé káàkiri lásìkò yìí. Ṣé ọ̀rọ̀ náà kí ni wọ́n rí tí wọ́n fi sọ eléyìí? Kí làwọn nǹkan tó ṣẹlẹ̀? Ṣé lótìtọ́ ni wípé bàbá wa Banji Akintoye wọ́n ti ní ọ̀rọ̀ kan pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Olóyè Sunday Igboho náà wà níbi ìpàdé náà tí wọ́n fi sọ di mímọ̀ wípé wọ́n jọ jíròrò, wọ́n gbówó kan fún wọn. Yorùbá, ìyẹn máa jẹ́ kí ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ gangan. Àwọn èèyàn tó yẹ ká sá fún nílẹ̀ kóòtù òjíire, àwọn èèyàn tó yẹ ká súnmọ́ nílẹ̀ kóòtù òjíire, máa gbìyànjú láti mú àwọn nǹkan wọ̀nyí wá fún yín. Lẹ́ni ni kò ní di ọ̀la. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ohun tí àwọn ẹ̀yà Igbo tún ṣe lọ́jọ́sí ní orílẹ̀-èdè Ghana tí wọ́n dá wọn lọ́wọ́ kọ́, wọ́n tutù wúrú wà yẹn o. Irú ọ̀tẹ̀ yìí wọ́n fẹ́ ṣe àjọyọ̀ ọdún kìíní kan ni wọ́n tẹ̀ pé tí àwọn ará ìlú Ghana tútù dìde wípé sẹ́ẹ̀ àní fún yín láàyè láti ṣe àwọn nǹkan wọ̀nyí. Àwọn kankan wà tó jẹ́ pé mo fẹ́ jẹ́ kí a fetí gbọ́ lénìí tó máa mú kí àwa Yorùbá ká jókòó dáadáa. Ní ìpínlẹ̀ Kwara, nínú àwọn ìròyìn wa mú wá sí etí ìgbọ́yín wípé àwọn ọmọ Yorùbá kan, àwọn ìjọba ìbílẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n parapọ̀ láti gbógun ti ọ̀nà kan tí àwọn agbésùmọ̀mí, àwọn Fúlàní yìí fi ń dá ẹ̀mí àwọn ọmọ Yorùbá légbodò ní ìpínlẹ̀ Kwara. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò sí ní amari Júdásì kan láàrin àwọn ọmọlẹ́yìn Kristi? Ǹjẹ́ mọ̀ wípé ìjọba ìbílẹ̀ kan ti yarí mọ́ àwọn ọmọ Yorùbá yìí lọ́wọ́ wípé láíláí àwọn ò faramọ́ ìgbésẹ̀ yẹn? Yorùbá, ọjọ́ ọ̀la tó fẹ́ fi ìmọ̀ ṣọ̀kan, ọjọ́ ọ̀la tó fẹ́ rí ohun táwọn ará àtòkùn rí, ọjọ́ ọ̀la tó fẹ́ rí ohun tí àwọn bàbá wa bíi bàbá wa Banji Akintoye, olóyè Sunday Igboho, àwọn àgbààgbà wa nínú struggle, ọjọ́ ọ̀la tó fẹ́ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Nígbà tí àwọn èèyàn kan bá ń fara wọn sẹ́yìn wípé òfin tí àwọn kan ṣe yìí kò tẹ́ àwọn lọ́rùn, ọ̀nà owó wá ni a fẹ́ fi gbà láti gbára wa. Eléyìí mo fẹ́ fi jẹ́ ká mọ̀ wípé àwa Yorùbá iṣẹ́ wà lọ́wọ́ wa, a sì níbì kan tó kù sí fún wa. Ṣùgbọ́n a dúpẹ́ wípé láàrin àwọn méje ṣègbéyàn kan ní ohun tójú wọn bá wá rí kí wọ́n fi ara mọ́. Ní ìpínlẹ̀ Kwara yìí, àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ tó di wípé àwọn ará ìlú wọ́n sọ fún yín lọ́jọ́ sí pé wọ́n síra wọn ní gbẹ́rẹ́ pọ̀ wá dúró, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe fọ́nrán kan ká pòpọ̀ kó di odidi jíngù. Wọ́n ní ohun tó bá gbà láàfi fún o. Mo rí jíngù yẹn, mo rí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nínú jíngù yẹn, wọ́n dẹ̀ ṣàlàyé bí àwọn ará bí ìṣe ń fojú ara wọn rí. Mo ń bọ̀ lórí èyí tí wọ́n fi hàn yín yẹn nípa ìgbésẹ̀ kan tí wọ́n gbé láti dẹ́kun àwọn ará Fúlàní wípé ẹ gbọ́dọ̀ lo ọjà yìí mọ́ láti máa ta àwọn nǹkan bíi màálù yẹn àbí kẹ́ máa kọ́ àwọn, torí a fura wípé ọ̀nà yìí lẹ fi ń gbà ṣe ìkọlù sí àwọn ará ìlú wa. Yorùbá, àwọn ọmọ kóòtù òjíire
ẹ̀kọ́ pọ̀ tí mo fẹ́ jẹ́ ká dìmú nínú ètò ọ̀rọ̀ tó ń lọ lónìí níkànnì BGI TV. Kì í ṣe torí èní torí ọ̀la ni káwa náà lè mọ bá a ṣe fẹ́ dira sí. Ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara yìí kì í ṣe ohun tí àwa Yorùbá lè sọ wípé a fẹ́ gbé ojú kúrò níbẹ̀. Torí wípé láìpẹ́ mo sọ fún yín pé wọ́n ti dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ a máa tàn káàkiri, a dẹ̀ gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ dẹ́kun rẹ̀ kó tó di ohun tí yóò máa gbilẹ̀. Kí làwọn ará Kwara ṣe? Kí làwọn Igbo náà tún ṣe lásìkò yìí tó jẹ́ pé àwọn eléyìí mo tẹ̀ wá máa fi fọ́nrán kan hàn yín. Ẹ mọ̀ pé ọ̀nà tójú bá ń ṣe pin ó yẹ ká yọ́ ká fi hàn ojú ni, kó lè mọ̀ wípé báyìí ló ṣe ń ṣẹlẹ̀ sí òun. Àwọn ẹ̀yà Igbo yìí mo rí àwọn èèyàn kan nínú wọn tó jẹ́ pé àwọn náà wọ́n ronú, wọ́n sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àwọn èèyàn wọn pé ṣé àwọn nìkan ni wọ́n máa ní infantry yẹn láti máa lọ sí ilẹ̀ onílẹ̀ láti máa ṣe kíni, láti máa sọ wípé àwọn fẹ́ máa àwọn nǹkan tí wọ́n lè dá ṣe ní ọ̀dọ̀ tiwọn. Mo ń bọ̀ fún àwọn yẹn, ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ mú yín lọ sí ìpínlẹ̀ Kwara níbi tí àwọn ọ̀dọ́ yìí, àwọn èèyàn, ẹ mọ̀ pé fọ́nrán kan já wọn wá dúró síbẹ̀, wọ́n tún gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Wọ́n ti ń fi kíní, wọ́n ti ń fi àwọn fọ́nrán jígùn yẹn, wọ́n ti ń fi ránṣẹ́ káàkiri fún àwọn ènìyàn wípé ẹ jọ̀ọ́ a ò gbọ́dọ̀ dúró ká káwọ́ gbéra mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá lè láǹfààní láti gbọ́ eléyìí, ẹ bá wa tarí ẹ̀ lọ síbi tó yẹ kó lọ. Kódà wọ́n mẹ́nu bà ẹni tí ń ṣe gómìnà wọn lápá abẹ̀yẹn pé gómìnà ẹ má lajú lẹ̀ kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ lábẹ́ yín. Ẹ̀kọ́ lélẹ́yìí á yẹ fún àwọn gómìnà wa lẹ́yọ kọ̀ọ̀kan nílẹ̀ kóòtù òjire wípé ohun tó ń ṣẹlẹ̀ sí wọn ní ìpínlẹ̀ Kwara yìí àròkọ ńlá ni o. Torí tí wọ́n bá lé wọn tó ń bẹ̀, ó ṣeéṣe kí wọ́n máa mú orí wá sí ọ̀dọ̀ tiwa ń bí àwa dẹ́yìn ní ànígbà. Inú mi dùn, ayọ̀ mi kún pẹ̀lú ìròyìn kan tá a rí lẹ́ni wípé àwọn Fúlàní tí wọ́n ń domi àlàáfíà ìlú rú ní ìpínlẹ̀ Ondo wọ́n rí wọn mú inú igbó gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe adarí fún àjọ àwọn Àmọ̀tẹ́kùn, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn níbi tí wọ́n ti ń ṣe àfihàn àwọn aráabí yìí wípé àwọn táwọn rí yo wọ́n lọ́wọ́ sí ìwà ìjínigbé, wọ́n lọ́wọ́ sí ìwà ìgbésùmọ̀mí, wọ́n lọ́wọ́ sí dídẹ ẹran jẹ níta gbangba open grazing, wọ́n dẹ̀ tún lọ́wọ́ sí àti máa wọ inú igbó máa ṣiṣẹ́ láabi. Ẹ jẹ́ ká gbóṣùbà káre fún àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn wípé lásìkò yìí àwọn náà dẹ̀ ń ṣe kíni, wọ́n ń jí gìrì sí àwọn nǹkan tó sún àwọn rèé lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe ń domi àlàáfíà ìlú rúlẹ̀ rí yẹn. Ṣùgbọ́n ààrẹ wípé àwọn Àmọ̀tẹ́kùn wa náà àwọn náà ń fojú balẹ̀, wọ́n ń gbọ́. Èyí tí mo tún wá fẹ́ mú wá fún yín láti ìpínlẹ̀ Kwara yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn ọdẹ wa, àwọn Àmọ̀tẹ́kùn wa, àwọn gómìnà wa, ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn. Ẹ bá wa pín kí wọ́n lè mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara tó yẹ káwa Yorùbá ká fi ṣe àríkọ́gbọ́n. Àwọn nǹkan wọ̀nyí wọ́n sọ, wọ́n dárúkọ àwọn ìlú, ẹ mọ̀ pé kì í ṣe èní láti wà nídìí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n kàkà kí ọ̀rọ̀ yìí kó máa lọlẹ̀ kó máa jó àjò rẹ̀yìn, ìṣe ló ń jó àjò rewájú ni o. Àwọn tó dẹ̀ ní ìlú wọ́n ti fẹ́ fi ìlú lẹ̀ tán. Ẹlẹ́rù tí ń gbẹ̀rù rẹ̀ gbogbo wọn ti ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan wípé àkójú má rí bí gbogbo ara lògùn rẹ̀. Àwọn tí wọ́n wá níbi tí wọ́n fẹ́ lọ ń kọ́. Kí la rò pé ó lè ṣẹlẹ̀ sí àwọn aráabí yìí? Ẹ̀yin tí ẹ wà nínú fọ́nrán tẹ́ máa rí yìí, àwọn olórí ọdẹ, àwọn olórí ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n mọ̀ wípé wọ́n lè dín àwọn lọ́kọ́ lè ti mú wọn balẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Wọ́n lè lọ pa àwọn ènìyàn tí wọ́n mọ̀ wípé wọ́n lè ṣe kíni, wọ́n lè jẹ́ àbùdé fún wọn. Èmi á tún láǹfààní láti mú fọ́nrán yẹn wá fún yín kẹ́ ẹ lè láǹfààní láti gbọ́ dáadáa, kẹ́ ẹ lè mọ bó ṣe ń ṣẹlẹ̀. Wípé àwa Yorùbá ohun tó bá gbà láti rú àwọn èèyàn wa lágbára lásìkò yìí, ohun náà ní ká ṣe. Ẹ jẹ́ ká ran àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn, àwọn ọdẹ wa, àwọn fìjìláńtẹ́ wa, àwọn ẹ má jẹ́ ká tẹ̀ tí sọ wípé afẹ́ fi tan àwọn ọlọ́pàá ṣe. Ẹ jẹ́ káwọn ọlọ́pàá máa ṣe tiwọn lápá kan, ṣùgbọ́n àwa gangan tọ́rọ̀ kàn, ẹ jẹ́ káwa náà ṣe tiwa.
àní dákẹ́ àti máa sọ àwọn nǹkan wọ̀nyí títí ìgbà tí ọ̀hún wa yóò fi débi tó yẹ kó dé. Mo dẹ̀ mọ̀ pé nípínlẹ̀ Kwara gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ mo mọ̀ pé lọ́nà kan àbí lọ́nà kejì wọ́n á ti máa kàn sí àwọn gómìnà yìí. Ẹ mọ̀ pé ìpàdé tí àwọn aráàlú yẹn ṣe tí wọ́n fi ohùn ṣọ̀kan ó ní ohun tó dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ìpàdé tí wọ́n ṣe bó tilẹ̀ jẹ́ pé wọn ò sọ bó ṣe lọ níbi ìpàdé yẹn mo nífẹ̀ẹ́ sí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n kọ̀ jáde wá sọ ní o wípé láti ìsìn lọ láti ọjọ́ ajé láti ọjọ́ ẹtì Friday àná ni wọ́n ti bẹ̀rẹ̀ òfin yẹn wípé ẹ gbọ́dọ̀ ọjà tí ẹ máa ń ṣe àmúlò rẹ̀ láti máa fi rápálá wọ àárín wa dá omi àlàáfíà ìlú ẹ gbọ́dọ̀ ṣí ọjà yìí. Òun ló wá mú kí àwọn èèyàn kan ìjọba ìbílẹ̀ kan láàrin àwọn méje yìí wọ́n tún wá jáde. Èèyàn kan ní wọ́n sọ pé rárá àwọn ò faramọ́ nítorí ọjà yìí ó jẹ́ ọjà gbòógì kan. Wọ́n gba òròmọdìyẹ wa lọ́wọ́ ikú, wọ́n ní wọ́n jẹ́ kóun lọ sí àtàn lọ jẹ. Ṣé tó bá délẹ̀ tán nìsín ṣebí ibìkan ló ti bẹ̀rẹ̀ tó fi tàn káàkiri gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àwọn ará ìlú yìí wọ́n tún gbé ìgbésẹ̀, wọ́n tún dàbí ọgbọ́n pé ẹ jẹ́ ká tún ṣe é lọ́nà tó máa fi tètè rìn láti lè jẹ́ kí àwọn èèyàn mọ ohun tí à ń fi ojú winá rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ṣe jíngò, ẹgbọ́n jíngò tí wọ́n ṣe. kòhun ni bí eré ó ti ń dòye ká ni. àwọn Fúlàní darandaran ti gbẹ̀yìn gbèrú wá nílẹ̀ Ìgbómìnà. wọ́n ti fi ẹran sílẹ̀, wọn ò da ẹran mọ́ o. ọ̀ràn gidi ni wọ́n ń dá káàkiri nílẹ̀ bàbá wa. gbogbo ilẹ̀ Ìgbómìnà ni wọ́n ti fẹ́ẹ̀ tú tán. wọ́n ń wọ ìlú, wọ́n ń pa àwọn ènìyàn, jí ènìyàn gbé, wọ́n ń ba oko olóko jẹ́ káàkiri. èyí ni àwọn ìlú tí wọ́n ti wọ̀ nílẹ̀ Ìgbómìnà tí wọ́n sì ti tú. ìlú Ọlọ́gọ́mọ̀, ìlú Àjẹgúnlẹ̀, ìlú Àgbọn, ìlú Alábẹ́ Ìdẹ̀ra, ìlú Owódé, ìlú Alásóró, ìlú Aláwọ̀n, ìlú Bánkọ́lé, ìlú Òréké, ìlú Gànmú, ìlú Babańlá. wọ́n sì ti pa àwọn alágbára bíi Comrade Sọlá, Ọ̀wánírè, Lukman Balógun, jagunjagun Ìgbàjà, Olúọdẹ Bánkọ́lé, Kàkàdíẹ̀, Àdànùdúró. ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn ènìyàn, jí ènìyàn gbé, tí wọ́n sì ń fipá bá àwọn ọmọbìnrin wa sùn. gbogbo oko ni wọ́n ti bàjẹ́ tán o. wọ́n tún lórí láyà. wọ́n kọ ìwé ránṣẹ́ sí àwọn ìlú míì tí wọ́n tún fẹ́ wọ̀. àwa ń fi àsìkò yìí bẹ gómìnà ìpínlẹ̀ Kwara, Gọ́fúnà Abdulrahman Abdulrazak àti gbogbo alága ìjọba ìbílẹ̀ tí wọ́n ń bẹ nílẹ̀ Ìgbómìnà kí ẹ jọ̀wọ́ síjú àánú wò wá. ẹ bá wa kó àwọn ológun ọlọ́pàá dìgbòlùjà wọlé. ẹ jọ̀wọ́ ẹ pèsè ààbò fún wa nílẹ̀ Ìgbómìnà. a ò fẹ́ mèyétì àlà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣọ́ ààbò lọ́dọ̀ wa o. torí àwọn gangan la gbódegba àwọn ajínigbé tí à ń wí. ẹ bá wa ró àwọn ọlọ́dẹ wa lágbára pẹ̀lú nǹkan ìjagun. ìpínlẹ̀ Kwara ni wọ́n fẹ́ fi ṣe ibùdó ogun láti fi ogun já ilẹ̀ Yorùbá. gómìnà ìpínlẹ̀ Kwara ọlọ́lá jùlọ Abdulrahman Abdulrazak ẹ gbà wá. ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ọ̀nàrẹ́bù Fẹ́mi Yusuf Ìrẹ́pọ̀ọ́dún local government ọ̀nàrẹ́bù Abdulaziz Tinúọlá Yakubu alága ìjọba ìbílẹ̀ Ìsìn ọ̀nàrẹ́bù ẹnjìníà Túndé Fádípẹ̀ ẹ gbà wá o. ẹ má sọ wípé kò kàn yín torí pé ó lè padà kẹni tí yóò kàn tí yóò padà kàn yín. ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Ìgbómìnà ẹ má wò wá níran. ẹ bá wa ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ kí wọ́n ó gbà wá nílẹ̀ Ìgbómìnà. ẹ̀bẹ̀ là ń bẹ̀ o. ẹ̀yin olóṣèlú wa nílẹ̀ Ìgbómìnà ẹ má dákẹ́ o. ẹ tètè dìde sọ̀rọ̀ yìí kó tó bọ́ sórí tán. ẹ̀bẹ̀ là ń bẹ̀ o. a ò sakọ. ilẹ̀ Ìgbómìnà ò ní dàrú o. ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́. orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú o. olùkéde Ìgbómìnà land parapọ̀. àwa máa ṣe wọ́n ní ohun tó bá wéwu la fi wéwu. epo ẹ̀pà ó jọ kó sí ẹ̀ ní rírí. ẹ rí pé gbogbo nǹkan wọ̀nyí bó ṣe ń kan àwọn ará bí yìí ni wọ́n ṣe ń sọ ọ́. wọ́n sọ̀rọ̀ kan wípé tábà ní kò kàn wá ó lè kan ẹni tó máa kàn wá. wọ́n sọ pé ẹ bá wa ránṣẹ́ sí ààrẹ Tinubu, ẹ bá wa ránṣẹ́ sí gómìnà wa. ṣé lénìí nìkan yìí ti ń ṣẹlẹ̀ ní ìlú Ìgbómìnà? ló fi wá di wípé àwọn aráabí yìí wọ́n wá gbogbo ọ̀nà. ẹ gbọ́ àwọn èèyàn bíi ọdẹ, àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n jẹ́ àgbà. ẹ gbọ́ bí wọ́n ti ṣe ṣekú pa wọ́n tí wọ́n ti mú wọn kúrò lọ́nà lẹ́yọ kọ̀ọ̀kan. àwọn aráabí yìí ẹ gbọ́ wọn ni wọ́n fipá bá àwọn obìnrin àwọn lájọṣepọ̀. wọ́n ń da màálù láti lọ bà èrè oko wọn jẹ́. For how long la fẹ́ ṣe eléyìí dà?
ẹ jẹ́ ká fi òpin sí kínní, ọwọ́ tiyín àti ọwọ́ tèmi ló kù sí. Èyí táwa lè ṣe lápò ọ̀dọ̀ tiwa la ti ń pariwo yìí, torí wípé tí a bá dákẹ́ tá a bá ní àní sọ ó ṣeéṣe kó lọ jẹ́ ohun tó máa fi gbèrú wá látẹ̀yìn dé same ìpínlẹ̀ Kwara Ìlọrin ní gbogbo ẹ̀ náà làwọn Fúlàní yìí ti máa ń ga lọ́n ti máa ń ṣe kí ni wọ́n ti máa ń rápálá wọ ọ̀dọ̀ wa nílẹ̀ kóòtù òjíire. Ọ̀tẹ̀ yìí a gbọ́dọ̀ gbogbo ẹnu àlà bọ́dà wa tó pa àlà pẹ̀lú àwọn aráabí yìí, ẹ jẹ́ ká tètè wá ọ̀rọ̀ kan fi ṣàdá. Ẹ̀yin gómìnà wa gbogbo bó ṣe ń wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì pẹ́jù ó bà ní kò tí ì bàjẹ́ púpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa fi àwọn ọmọ ológun, ẹ gbọ́ báwọn náà ṣe ń sọ, wọ́n ní kó jọ̀ọ́ kó bá wọn fi ọmọ ológun ránṣẹ́ sí àgbègbè àwọn. Nínú fọ́nrán nínú picture yẹn tí mo rí nínú ìròyìn àná yẹn tí wọ́n sọ wípé kí àwọn Fúlàní kan àwọn èèyàn kan má débi ọjà kan mọ́ kárí àbí ọjà kan níbẹ̀ látàrí pé wọ́n lo ọgbọ́n àti máa kọ́ àwọn màálù wá síbẹ̀ yẹn láti máa wo ìwà láabi yìí. Mo rí àwọn ọmọ ológun níbi fọ́nrán tí wọ́n tó yà papọ̀ yẹn, mo rí bẹ́ẹ̀, mo wá rí wípé ó dà nípa àwọn ọmọ ológun tí ń setting ní sínú ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n bóyá kò tí ì tẹ́ àwọn ará ìlú tó kò tí ì tẹ́ bóyá kò tí ì débi tó yẹ kí ó dé ní àwọn ará ẹmọ àtìgbà tí wọ́n ti ṣe ọ̀rọ̀ tẹ̀sán bọ́ yìí jíngù yìí kì í ṣe kékeré, kì í ṣe èní, kì í ṣàná. Wọn ò dẹ̀ dákẹ́ àti máa ṣe àwọn nǹkan wọ̀nyí. Àwọn tí wọ́n bá jìjàkadì náà mọ̀ wípé àwọn táwọn bá fààyè àwọn náà wọ́n máa dákẹ́. Ṣùgbọ́n yẹ kó tẹ̀ ti torí eléyìí kí wọ́n fi àgbègbè yẹn sílẹ̀. Rárá wọn ò fi sílẹ̀ o. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní peléke sí nípa àwọn ìwà èyí tí wọ́n wò ní. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin olórí ẹ̀ṣọ́, ẹ̀yin gómìnà tẹ́ wà nídìí gbogbo ẹ̀ kó lè dáa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ló wà nídìí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà o. Ọlọ́pàá ọ̀gá wọn pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun, bàbá wa ṣe yẹ sà fún yín, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fìlì yín, ẹ jẹ́ ká rí ọwọ́ yín lórí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ nípa ti àwọn nǹkan wọ̀nyí. Màá kọ́kọ́ mẹ́nu ń bẹ̀ yẹn náà torí eléyìí a fẹ́ fi wá ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn ní pé kí ni ìgbésẹ̀ tó kàn. A ti mú wá o, a ti ṣe èyí tá a lè ṣe, ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ mi, ẹ̀yin bàbá mi, ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin tí a tó jẹ́ sàwáwò wípé jọ̀ọ́ ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ, mò ń bẹ̀ yín ni. Àwọn èèyàn wọ́n ò gbọ́dọ̀ máa lọ báyìí. Àwọn èèyàn kan ẹrí nínú fọ́nrán yẹn bí wọ́n ṣe ń kọ́ wọn ní ẹgbá, bí wọ́n ṣe ń ná àwọn bó ṣe ṣẹlẹ̀ nígbà náà ni ẹ̀rí yẹn. A gbọ́dọ̀ wà nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́. Ẹ jọ̀ọ́ àwọn èèyàn tí a wá tún gbọ́dọ̀ sá fún lásìkò yìí, àwọn ni àwọn Igbo yìí. Àwọn ni wọ́n ti bóyá mi ìmọ̀kan tó ń ṣe àwọn tí wọ́n ti bóyá wọ́n ti fi owó elépo wọ́n ti fi dí wọn létí ni wípé à ń sọ à ń gbàdúrà kó tán nínú àwo ẹ̀ tún gbọ́wọ́ rẹ̀ sí. Ṣé ẹ̀yin nìkan ni? Ní kòpẹ́kòpẹ́ yìí lẹ́yìn ní orílẹ̀-èdè Ghana ní àwọn ọmọ orílẹ̀-èdè Ghana gbàdúgbò Nigeria must go, Nigeria must go. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa là ń kọrin Ghana must go, Ghana must go. Ní ìsìn ó ti di Nigeria must go. Jẹ́ mọ̀ wípé àṣírí padà tún torí pé àwọn Igbo tí wọ́n ń hùwà láabi lórílẹ̀-èdè Ghana òun ni wọ́n fi ń pariwo Nigeria must go. Òun ló tuntun wá ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé wọ́n tún ń gbèrò ayẹyẹ kan tí wọ́n fẹ́ ṣe ní ọ̀la yìí ní ọjọ́ àìkú Sunday yìí wọ́n fẹ́ ṣe ọdún Igbo Day Yam Festival tí wọ́n tẹ̀ pé Gamaitis stop Igbo king from celebrating Igbo Day. Wọ́n fẹ́ celebrate Igbo Day and New Yam Festival in Accra. Tí wọ́n ní wọ́n wá tún ṣe ní gbòǹkẹ́lẹ́ o, wọ́n wá ní wọ́n tún fi àwọn fọ́nrán kan léde kí gbogbo ayé lè mọ̀ wípé àwọn fẹ́ ṣe o ní ìlú Accra, orílẹ̀-èdè Ghana. Just imagine. Ìgbà wo ni wọ́n sọ fún yín pé
wọ́n fẹ́ ọkọ̀ palace ńlá wọ́n sọ pé àwọn ò fẹ́. ní báyìí ọ̀rọ̀ yẹn ti wá dé inú ìwé ìròyìn tí mo fẹ́ láǹfààní láti mú wá sí etí ìgbọ̀nyín wípé the Igbo community led by HRM is a Ambassador Chukwudi Jude Inehatu was supposed to celebrate what they term as Yoruba Day in Ghana or New Yam Festival. Only invitations yìí náà ló máa fi kóra wọn sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Invitations and videos about the event circulated online indicating that the festival was to be held at the Epua Sutherland Children's Park under the theme sustaining the culture and traditions of Igbo in the diaspora. Ahead of the celebration on Sunday, the J-Mighty has petitioned the Ghana Police Service to halt the festival. Wọ́n ní wọn gbọ́dọ̀ fún wa láàyè láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ má gbàgbé wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn referring to July 9 the rating for Eze in the attitude to desist from engaging in any trap. Wọ́n ti kọ́kọ́ kìlọ̀ fún wọn o. Wọ́n lọ́rọ̀ gbọ́ wọ́n ní wọ́n ti kọ́kọ́ sọ fún wọn ní July 9 to desist from engaging in any traditional and cultural activities under the guise of importing Igbo culture into the gas state. The letter requested the police help to put the festival on hold. Èyí tí wọ́n kọ́kọ́ ṣe nígbà náà nìyẹn o. Kó tó di wípé wọ́n yẹn wọ́n tún wá èmi yìí wọ́n fẹ́ ṣe láìpẹ́ ọ̀la àìkú Sunday yìí ni wọ́n fẹ́ gbèrò rẹ̀. Ẹyọ mọ kóòtù òjìrè ẹyọ mọ Yorùbá àwọn Ghana ẹ̀rínú tí wọ́n ṣe ẹ̀rínú ìgbésẹ̀ tí wọ́n gbé wọ́n tètè yá ké sí àwọn tani àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá àwọn ọlọ́run pé ẹ tètè dá wọn lọ́wọ́ kọ́ wọn gbọ́dọ̀ ṣerú eléyìí ọgbọ́n ìjìbìtì ni láti máa kọ́ àwọn àṣà wọn wá sí ilẹ̀ náà tí àwọn ò dẹ̀ fẹ́ wọ́n fẹnu ara wọn kọ méje. Bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ ní ìlú Èkó wọ́n fi ọwọ́ òfin gbé wọn. Ibo lọ̀rọ̀ náà dé dúró báyìí. Ìmí ni wọ́n tún gbèrò rẹ̀ o tí mi ò tí fi mọ ń ṣe ìwádìí lé lórí dáadáa ni wọ́n tún yàtọ̀ sí ètò ìṣẹ̀lẹ̀ ní festac yẹn wọ́n tún sọ pé wọ́n tún gbé ara kan wọ́n tún gbé bọ̀ ní ìlú Èkó. Ẹ máa gbélé gbọ́ màá fi máa tí n bá ti parí iṣẹ́ ìwádìí yẹn ẹ máa mú wá sí etí ìgbọ̀nyín kẹ́ lè mọ̀ how desperate these people are láti sọ wípé sẹ́ẹ̀ àwọn ò ní gbọ́ tẹ́bà wá gbọ́ àwọn náà mọ̀ ohun tá a ṣe fún yín. Ó wá dùn mọ́ mi nínú wípé ọ̀kan lára wọn àwọn ẹ̀yà Ìgbò yìí a lè sọ pé gbogbo wọn náà ni wọ́n sùn síbì kan náà wọ́n kọrí síbẹ̀ àwọn kan ní ọpọlọ nínú wọn wọ́n mọ̀ wípé nǹkan táwọn ń ṣe yóò dáa. Ohun tó máa mú mi lọ sọ́dọ̀ arákùnrin kan tó ṣàlàyé gbogbo ẹ̀ tó ó gbéná wojú àwọn akẹgbẹ́ rẹ̀ kan pé ṣẹ́yìn nìkan ni. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. This unnecessary cajole of Igbo culture and tradition by these self-acclaimed kings in a foreign land to stop. This is the high time that Igbo leaders and Igbo elders should rise up and stop this nonsense. You will go to Lagos. You want to crown yourself a king in another man's land. You not get king for your village. What sort of nonsense is that? And if you talk now, some people go talk saying operation, now hate. What do you mean by hate and operation? Now only us know what it be kingship. Edo people, they don't know what it be kingship. Yoruba people, they don't know what it be kingship. Hausa people, they don't know what it be kingship. Now our own, they different all the time. Una go Lagos. They do about this one. Igbo king of this one. Nonsense. Una go California. Una go America. They do am. Playing with our culture and tradition. There is no sacred anymore. This nonsense should stop. Every time una go they cross boundaries. Una no go know una limit. You go see small children, then go they wear red cap while their papa is still alive. What does that mean? Obi of Lagos. Are you a king in your own community? Kingship be your heritage. You go to another man's land, trying to crown yourself a king. This nonsense should stop. Everything must have limits. Maintain decorum. Maintain moral decency. In all ramification, and stop this nonsense. What they do? We are not the only people in this country. Una go Bini get SND Bonabini.
Una go Lagos, SND when Lagos. Playing with our chieftaincy. Playing with our tradition. This nonsense must stop. Since our Igbo elders and the traditional rulers can control this nonsense going on, let other people control it so that when I go stop this nonsense, now they play with our culture. How many times have you seen Yoruba people where they get community in this Igbo land install king? Every time when I go they cause problem. After we go say they hate us. This one no be hate. Make una they learn and stop this nonsense. When they play with our culture all the time, there is no respect for Igbo culture. There is no respect for Igbo kingship again. After now, the same I go run to UK, Igbo king in UK. Those idiots where they do that nonsense, they are not even kings or Eze. They don't have any title in their own father's land. They are in their community. Hausa people full Enugu state. They get community there. You don't see Southern of Enugu state before. Yoruba people get many communities in Igbo lands here. Have you seen Oba of Anambra state before? Or Oba of Enugu state before? Or Oba of Imo state before? Every time I go, they cause problem. They use our tradition and culture to play. If kinship is a joke to our people, make una know they carry and they go other man's land because they don't want them. It is not a joke to them. They have high regards for their high chiefs and their kings. Do you understand now? Since our own now play, they take and play. We don't know the value. As you now want to take them now, they play for their own land now. They don't arrest una. So that una go learn how to respect kinships, cultures, and tradition. SND bona China, SND bona Indonesia, SND bona Dubai, SND bona Lagos, SND bona Benin. Oye meligi that eze isi na ewu. Nna gị meligi ya ka ọ bụ ke ndị meligi that eze. Una wala culture na egwu egwu. Everything is like a joke to you people. Ṣé rí pé àwọn gọ́mọ̀ òtítọ́ ẹ rí bí arákùnrin yẹn ṣe fún àwọn akẹgbẹ́ rẹ̀ jẹ́ wípé níbo lè ṣé ẹ̀yin nìkan ni ohun tẹ́ lè ṣe ní àwọn ibi tẹ́ ti ṣẹ̀ wá ẹ wá máa ṣe nílẹ̀ onílẹ̀ ṣé yẹn make sense ẹ rí bó ṣe bá wọn fọ ní wẹ́wẹ́wẹ́ kó tó di pé wọ́n fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan jẹ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ bíi pé àwọn tó bá kọ́kọ́ gbọ́n máa rò pé ó fẹ́ ṣe tiwọn ṣùgbọ́n ní àárín yẹn ó bẹ̀rẹ̀ sí ní fún wọn jẹ lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n máa sọ àwọn oníṣẹ́ wọ́n máa ṣe àwọn àṣà kan tí wọ́n lè ṣe lọ́dọ̀ tí wọ́n máa gbé lọ sí orílẹ̀-èdè olórílẹ̀-èdè ẹ̀yin ọmọ Yorùbá mo sọ pé wake up call lélẹ́yìí tẹ́ni tá a bá ń pè ò bá tí gbọ́ ẹni tó ń pè yẹn náà ò ní dákẹ́ ni ẹ jẹ́ ká jọ fi yé wọn pé yes we stand on our mandate wípé sẹ́ẹ̀ bàbá máa fún yín láàyè a ní fún yín láàyè ju àwọn ibì kan lọ a sì gbọ́dọ̀ eléyìí gan la fi ń pè fún kí gbogbo oníkálukú kó bá tilẹ̀ lọ ká lè mọ bá ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ wọn sí láìpẹ́ láì jìnnà á kíra wa kó rere lórí ilẹ̀ lérí tá à ń lọ yìí àwọn tó wá ń sọ wípé olóyè Sunday Igboho àti Prof.Banji Akintoye àtàwọn Yorùbá kan wọ́n ti lọ gbowó lọ́wọ́ Tinubu láti panu mọ́ báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ṣé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́ àbí àwọn èèyàn kan kí ni wọ́n rí gan tí wọ́n fi ń sọ gbogbo àwọn kan wọ̀nyí láti bẹ̀ ni màá fi gbà gbé àlejò mi wọlé kí lè mọ̀ wípé níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan irú àwọn èèyàn wo gan ni ó yẹ káwa Yorùbá máa sá fún lójú ọ̀nà àti dé ilẹ̀ ìlérí wa yìí ṣé lóòótọ́ ni wípé wọ́n gbé owó ńlá fún ẹni tí ń ṣe Prof.Banji Akintoye àti olóyè Sunday Igboho ẹ wo ẹnu ọlọ́fà láti ń gbọmọ tá ẹ jẹ́ ká lọ bọ̀. Dídì fọ́ǹtù ìbòjìrè bòjìrè o. Yorùbá máa pé nínú ọ̀rọ̀ wọn o. Wọ́n lẹ́ni tí ò mọ̀nà tó ń dá pàdépàdé ohun ojú wa lójú ń rí. Ìran Yorùbá dẹ̀ sọ wípé a béèrè ọ̀nà. Wọ́n ní kì í ṣìnà. Bẹ́ẹ̀ ni a béèrè ọ̀rọ̀ kì í ṣìsọ. Ọ̀pọ̀lọpọ̀ kàn fẹ́ kó lanu kọ̀rọ̀ ó jáde. Ọ̀pọ̀lọpọ̀ mọ òtítọ́ ṣùgbọ́n nítorí pé a bí wọn ní ìdílé òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ mọ òdodo ṣùgbọ́n nítorí pé òdodo ò sí nínú ẹ̀jẹ̀ wọn
ló fi ṣòro fún wọn láti máa hùwà òdodo, láti máa ṣiṣẹ́ ẹni tó mu òtítọ́. Bẹ́ẹ̀ ni ìgbéraga ti gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú. Ìgbéraga, èmi ni mo tó báyìí, èmi ni mo jù báyìí. Tẹ́ ẹ bá dẹ̀ wádìí wọn, wọn à jẹ́ nǹkan kan, wọn à jẹ́ nǹkan kan. Òun náà fi wá rí ẹni tó Ọlọ́run ọba mi bá fún ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, wọn a máa lára ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè ní pé oògùn ló ń lò. Tàbí ẹni tọ́lọ́run ọba mi bá fún ní òye, the spirit of leadership. Wọ́n á ní ẹ má dá lóhùn, wọ́n lè lo ṣàwọ́rò ni. Ẹsinmi rọ̀bọ̀rébé, Ìgbòho jù yín lọ. Ẹsinmi rọ̀bọ̀rébé, àtọ̀run lọ́lọ́run ọba mi ti di rí ẹwà fákùkọ. Ìgbòho kọ́ ló dára ẹ o. Ẹ má torí Ìgbòho kẹ sáré, kẹ lọ kọlu, kẹ sáré kẹ̀kẹ́ kẹ lọ kọlu mọ́tò torí ntọ́lọ́run ọba mi fún. Ntọ́lọ́run ọba mi fún èèyàn kan lè má fẹ́ ẹlòmíì. Ìtọ́lọ́run ọba mi bá fún ẹ, èèyàn máa ń jowú nǹkan rere lóòótọ́ àti lódodo, ṣùgbọ́n tó bá ti mú ti ìlara wọlé, ẹni bá lara kì í gbérí. Olómú mi kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Àkọ́kọ́ kí n kí Olódùmarè tó ṣẹ̀dá wa, tó mú wa wà láyé, tó mú wa wà láàyè lénìí, tó mọ̀ọ́mọ̀ dá ìran Yorùbá tí mo dẹ̀ mọ̀ kó máa jagun ṣẹ́gun fún wa. Mo tún kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi káàkiri gbogbo ibi tọ́lọ́run ọba mi bá ní kẹ́ sọ kalẹ̀ sí, àbí tí Nàìjíríà lé yí sí, pé àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé láṣẹ Olódùmarè. Àṣírí yín ò ní fi gbà kankan tú. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí o. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ ń yẹnu. Àtẹ̀gbé lẹ́sẹ̀ mi tẹ̀nà. Wọ́n ní koríko tẹ́ni bá ti tẹ̀ àtẹ̀gbé ni, ọ̀fọ̀kọ́ ọ̀rọ̀ àwọn bàbá wa ni. Ẹ tẹ̀lé pẹ́ gbogbo ìlúkìlú tẹ́ bá tẹ̀dó sí. Afẹ́fẹ́ òdì òní fẹ́ lù yín. Afẹ́fẹ́ Elédùmarè ọba mímọ́ kó bá mi fẹ́ wàhálà ayé yín lọ o. Ẹ ní rógun wàhálà láṣẹ Olódùmarè. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà, ọmọ ládé 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 aláàfin ọ̀ládé, adé aládé kún lágbàfà láàfin, ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún. Mo kí yín lórúkọ bàbá Prof.Banji Akintoye, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá. Bàbá tó sọ pé the rest of life òmìnira Yorùbá lòun ò fi lé. Bó ti àjẹ́ pé àwọn kan sọ wípé òṣèlú ni, ó ń gbowó òṣèlú ni. Mo rẹ́ni tó sọ wípé Tinubu ti tilẹ̀kùn mọ́ àwọn tó ń ṣe Yorùbá nation kó ti silent wọn pé wọ́n ti ń gbowó. Wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá nation mọ́, wọ́n sọ̀rọ̀ nípa òmìnira wa. Kí làwa ń wá yàtọ̀ sí wọn? Torí Májàsọ́lá yìí ṣe ni tí ó rí, and he have a villain, so you boy correct, villain of the Yorubas, because authentic original blood Yorùbá ló ń bẹ nínú fèè ni ẹ̀. Tí Sunday Igboho bá fẹ́ ṣe òṣèlú àti ṣòṣèlú tipẹ́, he have the opportunities to become a politician, but ó dìídì choose pé ìran Fúlàní ò lè máa pa àwọn ìran wa lójoojúmọ́ kó máa wòran. Ẹ gbọ́ ná, it is not because of pé wọ́n ń pa wá, wọ́n ń pa ìran Yorùbá, wọ́n ń pa gbogbo Òkè Ògùn, Ìbàràpá, Ògùn, Oǹdó, Èkìtì dé Ọ̀ṣun ní Sunday Igboho fi jáde ni. Ṣùgbọ́n ẹni àwọn tí ò mọ̀nà, tí ò mọ ohun tó kàn, tí ò mọ bó ṣe ń lọ, wọn á jáde síta, wọn á máa wíwèkúwèé. Wọ́n ti silent àwọn tó ń ṣe Yorùbá nation o. Àwọn kan wà lórí TikTok, ẹ mọ̀ wọ́n, Àjàkáyé, Florence Àjàkáyé. Bí ènìyàn bá gbàgbọ́ nínú irú àwọn yẹn, bí ìgbà tó ń tọ́ mọ̀ọ́mọ̀ fi ọjọ́ ọ̀la ẹ̀ ráre ni. Ṣé ẹ gbọ́ mi bí?
tí ènìyàn bá gbàgbọ́ nínú irú àwọn yẹn bí ìgbà tẹ́nìyàn mọ̀ọ́mọ̀ fi ọjọ́ ọ̀la ẹ̀ ń ráre ni àwọn tó náà wálé wọ́n lẹ́wà ilẹ̀ kóòtù òjìrè o wọ́n máa ń yọ wá ni tí wọ́n wá dọ̀n tán wọ́n ṣe wọ́n máa ṣe fídíò wọ́n máa já pàpàpàpàpàpàpà tí ẹ bá mọ̀ kọ́ ọmọ ọkọ nìyí tí o bá mọ̀ kó ojúlówó ọmọ ọkọ ni nígbà tó o délé ó yẹ kó o lè ṣe fídíò káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ẹ ti wálé lóòótọ́ ẹ wà ńlẹ̀ kóòtù òjìrè lóòótọ́ ojúlówó ọmọ akínníyín ṣùgbọ́n irọ́ wọn á yọ wọlé ni nígbà tán bá yọ wọlé wọ́n mọ record nígbà tán bá wá lọ tán wá ṣe àwọn máa post ẹ̀ lọ́dọ̀ wọn lọ. àánú ṣe mí ẹ̀yin ọmọ tán tì tẹ̀dẹ̀ ń tira yín wọ́n tì yín wọnú ẹ̀wọ̀n ẹ̀yin fúnra yín dẹ̀ dáṣọ ẹ̀dá agbádá ẹ̀wọ̀n ṣòkòtò ẹ̀wọ̀n ẹ̀ ń gbé wọ̀. Ìgbòho yàtọ̀ sí wọn. The vision of Oduduwa nation, nobody can kill it. Nobody can end it. Torí vision yẹn vision Olódùmarè ni. Ó ti pẹ́ tí mo ti ń sọ pé kì í ṣe vision bàbá Akintoye. Ó ti pẹ́ tí mo ti ń sọ pé kì í ṣe vision olóyè Chief Sunday Igboho ṣá. Kì í ṣe vision irú àwa yìí àtàwọn leaders wa. Kì í ṣe vision Káyọ̀dé Ẹ̀mọ́lá. Kì í ṣe vision Architect Akola George. All the leaders that we have in this struggle. Ọlọ́run ló ní vision yìí tẹ́ bá bí ọ̀pọ̀lọpọ̀ ní wọn nínú èrè. Wọ́n láwọn òmò náà bó ṣe join bó ṣe wà nínú ẹ̀. It is because Ọlọ́run ń ṣe àwọn èèyàn kan ó ń ṣe àwọn wọlé ni. Lóòótọ́ irúwà ògiri ọ̀wà lára àwọn irúwà ògiri ọ̀wà lẹ ti rí wọn tán jáde tán lọ ń da ẹgbẹ́kẹgbẹ́ lẹ̀. Lára wọn lẹ ti rí tó jáde síta tó sọ wípé regional government làwọn lè fi gbà á. But we that follow Baba Akintoye and Olóyè Chief Sunday Adéyẹmọ Igboho Oòṣà, we believe that we can do it. We believe that one day, very soon, a gba orílẹ̀-èdè wa, a gba òmìnira wa. Àwa ò ṣojú méjì. Tẹ́nìyàn bá ṣojú méjì, tí àdá bá ti dodójú méjì, ó ti dọ̀bẹ́. Yes, lára freedom wa ni security wa. Because a fẹ́ gba òmìnira wa, a lè lájú wálẹ̀ kán máa pa àwọn èèyàn wa bẹ́ẹ̀ nípẹ̀rán. When these people tán pa àmọ̀ràn Yorùbá bẹ́ẹ̀ nípẹ̀rán, tó jẹ́ pé lójoojúmọ́ làwọn ń recruit àwọn ọmọ wọn tán kó AK-47 lé wọn lọ́wọ́. Mo ní fídíò kan níbí báyìí, ẹ jẹ́ àtúnjọ gbọ́. Wọ́n ní wọ́n lọ ṣe peace meeting, peacekeep meeting àbí báwo lẹ ṣe ń pè é. Àwọn wọ̀nyí yarí mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá ń fún wọn ní kí lẹ́ ń pè wọ́n wá ń fún wọn ní ohun tó gbẹ́dọ̀ ṣe. Bàbá mi Gbàdàmọ́sí Ismaila you are welcome. Kúnlé Ṣítà adára fún yín bàbá mi ojú òní tèyín. Ògbóǹtarìgì olórí agbébọn tí ìjọba ń wá péjú síbi ìpàdé ìjíròrò àlàáfíà ní Katsina bí ìpínlẹ̀ náà ṣe ń pè fún ìdúnàdúrà. Àwọn ìlú níjọba ìbílẹ̀. Ẹ mọ nǹkan tó ń pè ní ìdúnàdúrà. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ gbé èèyàn mọ́ ẹ fẹ́ jiyàn gbé. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ká jiyàn gbé lóṣooṣù bíi 100 million la máa fún wa. Agbára wa ò ká 100 million. Ẹ jẹ́ ká máa san 8 million. Wọ́n jọ ń dúnàdúrà. Èèyàn ká wá ní pé kí ìran Yorùbá kálá àfigi gún Yorùbá nation torí Bọ́lá Ahmed Tinubu ṣó possible ṣá. Kí irú èròkèrò wo ló wà lọ́kàn yín iná? A jẹ́ pé ohun tẹ́ ń rò lọ́kàn tẹ́ fẹ́ ṣe ni lẹ́fi ń yọ wá tẹ́ ń yọ padà tẹ́ bá wá dọ̀dọ̀ yìí ẹ̀ mọ́ tutukutu. Ṣé ẹ ti rí i pé ó ti di business? Àlérò àdó àlérò. Ṣé ẹ rí i pé ó ti di business lọ́dọ̀ wọn? Pé Yorùbá gbẹ́dọ̀ ṣe kíni ká continue máa bá wọn wọ̀nyí gbé.
ṣùgbọ́n tí kò sí ìyípadà. Babaro ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó ṣekú pa àwọn olùjọ́sìn 22 nínú ìkọlù tí wọ́n ṣe sí mọ́sálásí ní Katsina tó lọ́pọ̀ mọ́ ìkọlù ní Kano tó tún wà níbi ìpàdé náà ní Kwase Buhari ẹni tí orúkọ rẹ̀ wà ní ipò 19 lára àwọn ògbóǹtarìgì àgbésùnmọ̀mí tí ìjọba ń wá. Àwọn fídíò kan tó jẹ́ gbígbé sórí ìtàkùn àwọn ìròyìn ṣàfihàn ọ̀gbẹ́ni Garwa pẹ̀lú ohun ìjagun olóró tó dì mọ́ra tó ń kóró ojú sí dídẹ́yẹ sí àwọn adaranjẹ Fúlàní gẹ́gẹ́ bí ọ̀daràn. Ọ̀gbẹ́ni Garwa sọ wípé ní Nàìjíríà níbikíbi tí wọ́n bá ti ń jíròrò níṣe ni wọ́n máa ń pe àwọn Fúlàní adaranjẹ ní agbébọn àti àgbésùnmọ̀mí. Ó ní ǹjẹ́ ẹ̀yà kan wà bí tí kò ní ọ̀daràn láàrin wọn. Adó Alérò ọ̀kan lára ògbóǹtarìgì adarí agbébọn lápá ẹkùn àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà lákòókò ìjíròrò àdéhùn àlàáfíà ní Faskari nípínlẹ̀ Katsina lọ́jọ́ àìkú Sunday. Ọ̀gbẹ́ni Garwa jẹ́jẹ́ pé ìpànìyàn àti ìjínigbé kò ní dúró àfi tí wọ́n bá dẹ́kun ìdájọ́ àìṣòdodo tako ẹ̀yà Fúlàní. Ó tún fi kún pé kò ní sí àlàáfíà tí àwọn àjọ elétò ààbò kò bá fòpin sí ṣíṣekú pa èèyàn àwọn. Àwọn ọ̀jìnmí onímọ̀ nípa ètò ààbò sọ wípé Garwa ló wá láti abúlé Kamfani Daudawa ní Faskari lọ́wọ́ nínú àìmọye ìkọlù ìjínigbé àti ìṣekúpààyàn jákèjádò ìpínlẹ̀ Katsina àti àwọn ìpínlẹ̀ tó wà ní agbègbè rẹ̀. Ìfarahàn rẹ̀ lójijì níbi ìpàdé àlàáfíà náà tọ́ka sí ohun tí àwọn alárìíwísí ṣàpèjúwe gẹ́gẹ́ bí ohun tó bani lẹ́rù. Àwọn èèyàn tí wọ́n wá gẹ́gẹ́ bí olùdúnàdúrà nílùú. Nígbà tó mọrírì àlàkalẹ̀ ètò náà, gómìnà Dikko Rada sọ níbi ètò ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ ìrànwọ́ fún ààbò lọ́sẹ̀ tó kọjá pé ìdúnàdúrà ń lọ lọ́wọ́ láwọn agbègbè ìjọba ìbílẹ̀ tó. Gómìnà ń dúnàdúrà pẹ̀lú àwọn bandit. Ẹgbọ́n tó sọ bẹ́ẹ̀ ó ní ìkan lára àwọn ọ̀gá àwọn agbésùmọ̀bí yẹ wípé kò ní ìṣekúpani ìjínigbé ò ní dáwọ́ dúró tí àwọn ológun Nàìjíríà ò bá ṣíwà tí máa lé àwọn Fúlàní ẹgbẹ́ wọn. Lèyàn ká wá ní kí Yorùbá nation ká má jà fún òmìnira wa mọ́. Lèyàn ká wá sọ pé kí Sunday Igboho má kọ̀ fún security dáàbò bo ara wa torí pé we fail to secure ourselves lóhun tó ń ṣẹlẹ̀ ní Ìgbòmìnà ló fi ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀rín kìíní kan ẹ̀rín ọ̀gbẹ̀rì ní ẹkún awọ báwo náà ṣe ń pa òwe ọ̀hún. Àwọn onímọ́tò tó ń ná Kwara sí Èkìtì wọ́n ń tà lọ́wọ́ báyìí. Ibi tó ń gbé ní 3,000 wọ́n ti sọ di 6,000. Nígbà tá a rí pé àwọn èèyàn pọ̀ everybody ń fìlú lẹ̀ ni. It is because we fail to secure ourselves. Àwọn tó ń ṣiṣẹ́ yìí òun lẹ̀ ń gbọ́ tó sọ wípé ìpànìyàn ò lè dáwọ́ dúró. Ìpànìyàn ìjínigbé ò lè dáwọ́ dúró. They mean the business. Torí pé wọ́n ti legalize wọ́n ti sọ di business lọ́dọ̀ wọn. Ká jíyàn gbé ti di owó. Bàbá arúgbó àáfàá ṣé àáfàá ni àbí imam sọ́ọ̀rì imam. Tí ó ní wọ́n jí ọmọ méjì pẹ̀lú ìyàwó òun. You are welcome bàbá mi Ọlákúnlé. Kenny Ọlás you are welcome. Tó ní wọ́n jí ìyàwó òun méjì àtọmọ wọn ní kó mú 30 million wá. Bàbá níbo ló ń ti fẹ́ rí 30 million. Àwọn ọmọ bàbá yà àti ìyàwó wọn bára ẹ̀ ní ẹgbẹ̀ náà ti lọ gbé jáde láfta bí a month tó san 10.5 million. Àwọn wọ̀nyí gómìnà wà ń bẹ̀ o. Àwọn ológun Nàìjíríà wà ń bẹ̀. Ìjínigbé ò lè dáwọ́ dúró. The Nigeria security cannot track them. But ẹ máa rí àwọn ọmọ Sunday Igboho. Èmi ò mú fìlà ẹ̀ gòkè wá sí bíbá yìí. Fìlà tá a kọ sábẹ́ Igboho sí. Ọlọ́pàá wa kan wá dáhùn ní what is the meaning of this? Mo ní kó lọ wọnú Google. Ó ní what is the meaning of sábẹ́? Go and check Google. Go and check Google. Ẹ̀yin wèrè. Wọ́n ń jí family ẹgbẹ́ o. Ìlà Ọ̀yọ́ ń bẹ lẹ́ẹ̀kẹ́. It's from Oyo State. Pé what's the meaning of sábẹ́? Mo ní kókó go and check Google. Mo yá kó lọ́dọ̀ wèrè.
It is because we fail to secure our land. It is because we fail to flood them out. Pariwo pé ilẹ̀ Yorùbá tútù, àrò tó bá tútù lẹ̀ ni ẹyẹ máa ni ẹdìyẹ máa ń sábà sí. Àrò tó bá tútù, ẹdìyẹ máa sábà sí. So we that follow Baba Akintoye and Olóyè Sunday Ọmọ Adéyẹmọ Igboho Òòṣà, we did not join any politics o. Mo fi ṣe jọ́ kan pọ́nà débù kan pè mí. Pé party wo ni mo ń ṣe, mo dẹ̀ sọ pé I'm not a politician. I'm a freedom fighter. I'm one of the Igboho's boy. Mo wá fi ṣe show. Ó dárúkọ ara ẹ̀ fún mi, ó ní Òjó, Honorable Òjó Blessing. I don't want to know it because I don't want to have anything with this all those people call themselves a politician. They may have a good intention, but not under Nigeria. Because immediately you put them in the mentality of Nigeria, ọmọ àwọn ayé wọn, ẹ̀mí ọ̀dájú, ẹ̀mí àfẹ̀mí, kí gbogbo àgbáyé kó jẹ́ títí wọn, kí ohun gbogbo kó ṣàwà ní ìkáwọ́ wọn, ẹni àmọ̀rí ìbá kú lọ́rọ̀ wọn. So Sunday Igboho did not silent by any politicians. A ṣẹ̀bi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a sì lọ sí Ìṣẹ́yìn. Ẹgbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ Yorùbá nation, Oòduà nation. Ẹgbọ́n tí bàbá wa sẹ́yìn sọ pé iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn ẹni, ó dẹ̀ máa jẹ ní àjẹyè. We did not silent. We all, tí n bá fẹ́ rí leader mi lọ́la báyìí máa gbakú tọ́nu lọ. But what we are pleading, torí àwọn kan sọ pé ó ti lọ ń plead kó náà lè máa rí owó náà. No, n tí ò yé yín ni. Ìgbòho ló ṣiṣẹ́ owó òun ló lówó ẹ̀. But what we are pleading as a Yoruba man, Bola Ahmed Tinubu, this office tí Baba Bola Ahmed Tinubu wà ní Buhari fi threaten ìran Yorùbá ló fi kó àwọn ọmọ Fúlàní wọlé. Ọ́fíìsì tí Baba Tinubu wà yìí ní Buhari wà tí jẹ́ pé láàrin ìgboro ní Àkúrẹ́ ni, ní Adó Èkìtì ni, ní Ògbómọ̀ṣọ́ ni, ní Ìbàdàn ni, ní Òṣogbo ni, name it, tẹ́ ẹ máa rí màálù lójú títì express tẹ́ ẹ lè sọ̀rọ̀ because Buhari bàbá wọn ó wà lórí power. Ohun tí àwọn sọ ni pé we have a leader that we can see it. Nígbà tí Sunday Igboho wà nílé, ó rọ̀ wá lọ́rùn, ó rọ̀ wá lọ́rùn. But if you want to see Sunday Igboho now, probably we will be at Kutonu. But Tinubu should use that opportunity as a Yoruba man. Tí Buhari bá lè lu ọ́fíìsì yẹn láti pẹ́ ìran Yorùbá lójú, ó yẹ kí bàbá Bọ́lá Ahmed Tinubu náà lè lu ọ́fíìsì yẹn láti tu Yorùbá lára, so we can be able to secure our land. Do you got me? So we know our leader, and our leader knows us. Everybody. Ẹgbọ́n tí bàbá wa Ọlọ́wọ̀ sọ nígbà tá a lọ sọ́wọ́. Ẹgbọ́n tí bàbá wa Ọwọ́ Ajérò sọ. Ẹgbọ́n tí bàbá wa Onírìṣà sọ. So Sunday Igboho is not a ghost. Sunday Igboho is not a invisible leaders. Ló fi yàtọ̀ sí wọn. A good leader will always be a good leader. Mo sọ nínú palace bàbá wa onípàpọ̀ yes ṣé mo gbà á. Pé kó ṣọ́ra o àwọn tó máa dàyàn ó ní ká fi wọ́n lẹ̀. Ẹni bá máa dàún kó máa dàún. A jẹ́ pé wọ́n á ti kọ́ pé òun yóò kọsẹ̀ lára Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ ti kọsẹ̀ lára Sunday Igboho. So gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ìṣubú Sunday Igboho, ẹ máa ṣubú, ẹ máa ṣẹlẹ́yà ni. Torí ó yàtọ̀. Ó yàtọ̀, he stand for the Yoruba freedom. Ó yàtọ̀ because he want Yorubas. Because everybody know the type of leadership that Sunday Igboho is. So we are moving. Nothing can stop us. We are moving. Nothing can stop we the Yoruba race. And Sunday Igboho is not a jẹgúdújẹrá leader. Gbogbo owó tán ló gbà, a ní kán mú evidence wá, wọn àrí evidence mú síta. So
gbogbo ẹ̀yin tẹ́ sọ pé báwo ló ṣe lè máa kí ara ẹ̀ ṣé oríkì ló kàn ń sìn nígbà tẹ́ ẹ̀ gbọ́n and it show that you are not a genuine Yoruba torí pé ọmọ Yorùbá kan kò sí ìdílé kan tó máa wà tí ò ní ní oríkì mo ti sọ fún yín mark it today anybody tó bá wá that condemn Sunday Igboho èmi àti ẹ̀ máa mú nǹkan lẹ̀ torí ẹ̀ ń lara ni pé bó ní Sunday Igboho ṣe lérò lẹ́yìn báyìí kó ibo lọmọkùnrin dé tí o bàbá wa onírìṣà ó ní nígbà òun sọ̀rọ̀ ní ìjẹrò nígbà tán ṣe ìta ìjẹrò lóko dédé gbé ariwo dé yìí àwọn èèyàn dẹ̀ ṣí kó lọ́dọ̀ òun wá ń béèrè lọ́wọ́ wọn pé ta nìyẹn ta ló dé wọn wá ní Sunday Igboho ni pé wà ní òun náà ló tó bẹ̀ ọmọ náà ló tó bẹ̀ láti gbóhùn lẹ́nu bàbá ẹ̀ ó ní nígbà tó tún sọ tó fẹ́ tó tún lọ tán ó ní gbà yẹn làwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ń gbọ́ ti tẹun n tó ń dùn yín nìyẹn ó ṣe wá jẹ́ Sunday Igboho ẹ ti sọ́kà wá ẹ lójú pé oògùn ló ń lò oògùn tí Sunday Igboho ń lò ẹ̀yin náà ẹ lọ lórí oògùn náà kẹ́ ẹ mọ̀ pé tí ènìyàn bá lóògùn bó bá lóògùn àwọ̀rò tó lóògùn apèrò tí ò bá ní ìwà rere sí àwọn ènìyàn ò ní tẹ̀lé lẹ́yìn oògùn yẹn náà ò ní jẹ́ ìwà lọ́ba àwúrẹ́ ẹ lọ wá nǹkan ṣe sí ìwà yín ẹ lọ wá nǹkan ṣe sí ìwà yín Sunday Igboho is not a visible man we see Sunday Igboho korokoro eyes àwa tún dì lọ́wọ́ mú èyí wa ń kọ́ ẹ ṣe àdá àwọn píṣọ̀ ẹ̀ ń rí ní Ìsẹ́yìn ẹ̀ ń rí káàkiri because ó believe nípa Yorùbá pé ilẹ̀ bàbá òun lélẹ́yìí kò gbẹ́dọ̀ bàjẹ́ òun dẹ̀ mọ̀ pé àwọn tó ń gbógun tiwa yìí wọ́n fẹ́ pa ìran wa run ni they want to finish us and Igboho stand say no bí ènìyàn kan bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Ìgbómìnà ní Èkìtì local government Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ ń bòmí lọ́la ṣùgbọ́n àwọn tó ṣiṣẹ́ yẹn náà sọ wípé no ceasefire yìí o kò ní sọ̀rọ̀ tẹ́nìyàn kan bá dìde kó tó bá ń sọ̀rọ̀ nípa security pé ẹ jẹ́ ká wà kankan ṣe sí ọ̀rọ̀ security wa yìí kò ní jáde síta kó máa kọ̀ dẹ́mu rú ẹni bẹ́ẹ̀. Hello bàbá mi máa pè yín padà kò ní jáde kó máa condemn irú èèyàn bẹ́ẹ̀ torí pé ẹ̀yin ò níbi lọ so you want to blackmail those people who are ready àwa ń jáde àwa ò ṣe Yorùbá nation títí wa yóò Oòduà nation wa ní abẹ́ẹ̀lé à ń jáde síta àdẹ̀wà on ground we still stand on it no going back because we have a leader that believe in Yorùbás we have a leader tó yìí ń sọ wípé ọjọ́ ọ̀la Yorùbá ló ṣe pàtàkì fún un Sunday Igboho lọ́mọ tó máa gbé ńlé tẹ́gbọ́n mi Sunday Igboho ní ọmọ tá máa gbé ńlé Fúlàní ò lè gbọ́mọ ẹ̀ bọ̀tí nítorí pé ó mọ̀ pé tá a bá ní Sunday Igboho lọ́mọ Nàìjíríà kò lọ́mọ nílẹ̀ Yorùbá ó rí pé gbogbo àwọn èwe yẹ ọmọ òun náà ni wọ́n torí pé ẹ̀jẹ̀ kan náà ni wá ọmọ kóòtù òjíire náà ni wá pé òun ò dẹ̀lẹ̀ kò possible bóun bá tẹ̀ gba oró bóun gba passport Germany tó sọ̀rọ̀ àwọn ọmọ Germany tó sọ̀rọ̀ àwọn ọmọ Canada temporary nìyẹn orísun òun gangan ní bíbá yìí Sunday Igboho sápamọ́ sí kọ́nà kankan máa sọ pé a ti gba orílẹ̀-èdè wa ẹ máa jó ẹ máa yọ̀ Sunday Igboho will never fake you so ẹni bá rí Sunday Igboho tó lóun àti olóṣèlú wọ́n jọ ń ṣe mítì papọ̀ kó jáde kó wá sọ and I trust you this Yorùbá politician tán bá fún ẹ ní 5 naira wọ́n á jáde síta wọ́n á sọ di 100 naira mọ́ ẹ lọ́wọ́ Ẹ̀sìnmi rọ̀bọ̀ rebi Sunday Igboho ó jù yín lọ ó yàtọ̀ sí yín Sunday Igboho ó yàtọ̀ sí yín ẹni tó ní bíbíire ó yàtọ̀ sẹ́ni tí ò ní bíbíire lèmi fi ń tẹnumọ́ pé ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè ẹni tó ní ìran rere fún ìran tó ti jáde ó yàtọ̀ fún ẹni tí ò ní ìran rere rárá ẹni tí tó ń dẹ̀ rí pé òun fẹ́ kí ìran Yorùbá ó ní ìfọ̀kànbalẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó rí pé opportunity rèé láti máa fi ìran Yorùbá pa owó ìkẹ́jáde síta ó ní Sunday Igboho náà fẹ́ gba contract pipeline no
nothing concern us about that. Kò sí tó kẹwàá. The security of the Yoruba land. We want to flush the Fulani out of our land. That is what we are called for. So, ẹ má mú àtàmọ́tàmọ́ kẹ́ wá sọ di òótọ́ mọ́ àwọn ọmọ Yorùbá lójú. We have a leaders ní overseas táwọn ń wálé tí wọn ò dẹ̀ gbójú pamọ́ tí wọ́n rí ohun tó wà lẹ̀ pé lóòótọ́. The majority àwọn tó ń tẹ̀lé bàbá Akintoye, the majority àwọn tó ń tẹ̀lé olóyè Igboho ṣá, wọn ò ṣe torí owó, wọn ò dẹ̀ ṣe torí nǹkan fẹ́ jẹ, wọn ò dẹ̀ ṣe torí nǹkan fẹ́ mu. Wọn ò ṣe torí nǹkan fẹ́ jẹ, wọn ò ṣe torí nǹkan fẹ́ mu. Bàbá Káòdé ẹ̀mọ̀ láti wálé, the deputy leaders of YSDF, Architect Akola George, àwọn ń lọ àwọn ń bọ̀ ni. Ológun lolúwa ti wálé tájọ ń pò káàkiri ẹ̀rí ní gbogbo bá ṣe lọ ẹ̀rí bẹ̀. Àwọn yóò gbójú pamọ́ because they know they want to see maybe those people that say Igboho ọ̀ṣà Yorùbá nation lọ́tọ̀ àríjẹ̀níw and àwọn náà ti wá rí pé yes we are on ground we mean it. A fẹ́ bọ́ kó nínú ìgbèkùn Nàìjíríà not be mouth. So we are not a somebody that want to become a security for federal government. Kán lè máa fún wọn ní contract pipeline nígbà tá à ń ṣe Gani Adams. Nígbà táwa ò ṣe àwọn security oní 30,000 naira per month. No, we want to deliver our land. A fẹ́ kí ilẹ̀ Yorùbá ó ní ìsinmi. We want peace in our land. Kí ọmọ Yorùbá lè sùn àsùnfàlálá. Kí ọmọ Yorùbá lè sọ pé okay aago mélòó ló lù ń sìn tí mọ́tò dẹ̀ wá okay pé mo fẹ́ sáré dé Ìbàdàn. Aago mẹ́fà aago méje ló fẹ́ lọ lù mo fẹ́ sáré dé Ìbàdàn. Kí wọ́n máa sọ pé lọ́dọ̀ wa títí 3 hours tó bá máa pa aago mẹ́wàá wà dé Ìbàdàn. Tó dẹ̀ máa ṣe fàájì ẹ lọ tí kinní kan ò ní ṣe. Tí rẹ́rẹ́ ò ní rún. Àwọn tó bá ń bọ̀ láti Ìbàdàn sì tẹ́ bá ti dé Ilé Ifẹ̀ níbi roundabout yẹn wọ́n á páàkì ńbẹ̀ ni. Ó dàárọ̀ lákàn tó múra níjọ́ wo la fẹ́ ṣe yẹ̀dà. So we want Yoruba land to be secure. We want deliverance for the Yoruba land. Ìyẹn ni Sunday Igboho ń kọ̀ fún ló dìde fún pé ẹjẹ́ àgbà òmìnira lẹ́jẹ́ àṣìṣe òmìnira not iṣẹ́ àwọn security private security. That is why we see Sunday Igboho always táwa dẹ̀ ń rí kò sápamọ́. Àwọn ẹ̀yin tẹ́ ní ẹni leader tọ́pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ bí tí leader yín gbé ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò ní encounter face to face with that leader more than 4 or 5 years tẹ́ ti jọ ń bára yín bọ̀ tẹ́ ń parọ́ fún ara yín. Ẹ yé tàn ọmọ Yorùbá mọ́ ẹ yé tàn ọmọ Yorùbá. Thank you baba mi Ismaila Bello oní baba Ekiti ẹ̀kọ́ ètò Oòduà nation no going back. Yes, from Ghana. We are stand gidigba. No going back. Òun lẹ ti gbọ́ tí àwọn onísùmọ̀bí wọ́n ní nínú ìdúnadúrà wọn ó forí ṣánpọ́n. Àwọn dẹ̀ sọ wípé there is nothing like a ceasefire. Gómìnà wà ń bẹ̀ o. Èmi mọ̀ nígbà tí gómìnà ti wà ń bẹ̀ security Nàìjíríà máa wà ń bẹ̀. Bó lọ bọ ṣe sórí tí nà kí o ṣe. Bó lọ bọ àwọn Fúlàní ṣe sórí that they have access to AK-47 tí ìnàkí Yorùbá ò ṣe that we cannot secure our land. Táwọn bá láwọn fẹ́ fógun jà wá ṣé kò yẹ káwa ó dìde ni pé láéláé èyí tẹ́ jà wá lógun yóò tó gẹ́. Ẹ wá jáde síta ẹ wá ń wí àtàmọ́tàmọ́ ẹ wá ń mú irú ẹ wá ń mú ẹ̀yìn. We are going no going back. Adára fún wa o. Ẹ dákun ẹ má gbàgbé ohun tá a jọ sọ. Àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí yín ò ní tú. Ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ wa ẹ̀yin àwa ò pariwo nígbà tá à ń pariwo ń jọ̀hún àná ń tá a bá la fẹ́ ṣe a week tá a bá ti jẹ́ pé táìmù tí bàbá bá sọ pé tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ a máa ṣe nǹkan báyìí o àwọn náà ti jáde síta ó ṣẹlẹ̀ ní interchange tẹ́kọ̀ àwọn èèyàn síta àwọn rèé o wọ́n fẹ́ declare rèé o àwọn fẹ́ ṣe kíní kan rèé o àwa yìí la lé wọn kúrò lọ́dọ̀ wa pé you are not with us.
we did not program this thing among our own. Lálé wọn gbàdọ́ tó gbọ́ pé a tún lọ sọ́yọ́ wọ́n tún wá bá wa lọ́yọ̀ọ́. So that is where we keep quiet. Tá a fẹ́ pariwo síta mọ́ wípé tí ẹni tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ ẹ lè mọ bọ̀nà tó máa gbàyọ sí yín òun ló ń dùn wọn náà fi jáde síta ẹ jẹ́ ká máa wòran ẹ̀kọ́ máa tó ṣojú mímu bí rọ́bà lológún ọdún ọjọ́ kan ló títọ́ bá. We did not have a ghost leader. We know Baba Akintoye well. We know Oloye Chief Sunday Igboho well. All the leaders that we have in this Oodua nation under the leadership of Igboho, Baba Akintoye, we know them. We have opportunity to have meeting together. Ẹ lọ sọ́dọ̀ wọn lọ́hùn kẹ́ bèrè pé bo ni ìyá wọn gbé. Wọ́n wá jáde síta wọ́n á máa tùtùkùtù fún yín. Irọ́ ni wọ́n ń pa o. Èké ni wọ́n ń ṣe. Wọ́n fẹ́ jókòó $1 million tán gbà lọ́wọ́ yín ni. Ẹ bèrè fowó yín. Adára wọn yín ojú òní tèyí. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀.